Káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, àgbẹ̀tẹ̀ tí mo wá. This is CrossBlogX TV. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi, ṣe ṣáà rántí pé alàgbà Ayékòótọ́ wọ́n jáde wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation àti Olóyè Ìgbòho pé wọ́n fẹ́ fi wọ́n set up pẹ̀lú bàbá Tinubu ni. Saheed Ere ti jáde báyìí o. Ó lọ́rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Pé nígbà táwọn ń kópa nínú Yorùbá Nation pé ipa wo lẹ́yìn kó nínú Yorùbá Nation. Saheed Ere tabaníkà wo dáadáa àárín níwájú àárín lẹ́yìn nínú ọ̀rọ̀ Yorùbá Nation yìí. Bọ̀ wá bínú tó ní ṣé kò ṣe pé Gani Adams ló rán yín báyìí torí tí ó bá jẹ́ pé ọmọ Yorùbá tó tọ́ ni gbogbo wa ó yẹ ká jọ wà ní ojú péjì kan náà ni. Ọ̀rọ̀ yìí gbẹnu tán ẹ má ṣàjà àdàlẹ̀ Yorùbá rú ẹja fi tọ̀wọ̀tọ̀wọ̀ ṣe ẹja ṣe díẹ̀ ẹja gbẹlẹ́nu Saheed Ere because olówó tí ìfẹ́ bínú báyìí òun kàn yín fóun kìlọ̀ ránṣẹ́ ni ẹja gbẹlẹ́nu Saheed. Please don't forget to subscribe, like and share. Mr. Ayékòótọ́ ọ̀rọ̀ dé mẹ́rin bá ń jà ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ ẹ jẹ́ kí àkọ́kọ́ gbọ́ nǹkan tí ẹ sọ kí n tó fèsì sọ́dọ̀. Against Ooni, against Tinubu, against the ilẹ̀ bóòtù òjìrè ni Yorùbá Nation is not for the freedom of human rights. Yorùbá Nation àwọn ọlọ́pọ̀lọ́ kíkún wà nílẹ̀ láàsì gbọdọ̀ gbà wọ́n láì dìbò anything tó bá jẹ́ Yorùbá Nation. Ẹ sọ fún kó yìí sísẹ̀. Tó má tẹ̀lé pé wọ́n sọ wípé jáde fún rálì Yorùbá Nation. Ẹ sọ fún pé wọ́n yẹra mẹ́kún wọ́n sá. Because èyí tí wọ́n ṣe níjọ́sí àwọn tẹ́lẹ̀ ní ìwọ̀n sùn mélòó ni wọ́n kéta fún nínú kàkà ní àwọn jẹ́ pé Yorùbá Nation ló sọ wọ́n jẹ́ tó máa ń rílẹ̀. 419 DBT jàgùdà olè jíjà tẹ̀m̀bẹ̀lẹ́kú nínú ẹ̀ ẹ̀sìn lẹ́fẹ̀ẹ́ gbé lẹ́yìn. Wọ́n against Ooni, against Tinubu. Má ṣe o káàtì wàá gbà pé bẹ́ẹ̀ ṣe sọ ilé ọ̀rọ̀ ṣe rí. As you have this power to make noise, can't you have this sense for the way forward to our life in Yoruba land? Bẹ́ẹ̀ ṣe ní energy láti pariwo yìí. Kí ló dé tẹ́ fi energy yẹn? Kí ló dé tẹ́ fi jáde? Tẹ́ bá mọ̀ pé olóyè Sunday Adéyẹmọ mọ̀ ṣe Yorùbá Nation ò dáa. Kí lẹ́yìn lè gbé wá? Kí lẹ fẹ́ fún wa? Tá a máa fi bọ́ lóko wàhálà yìí. Aláìkejì, ṣé ilẹ̀ Yorùbá lẹ wà lọ́wọ́lọ́wọ́ recently tẹ́ fi ń sọ̀rọ̀ yìí àbí ìlú òyìnbó? Tó bá yẹ pé ìlú òyìnbó lẹ wà tẹ́ lọ farapamọ́ sí tẹ́ wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. Brother, máa wọlé alájọbí tájọ wá láti Ondo State. Ó yẹ kí n ṣépè fún yín ni, bọ́ mi ò ní ṣépè fún yín. Mi ò ní ṣépè fún máa wo ti yá mi mọ́ yín lára. Àkúrẹ́ náà gbé bí èmi, ọmọ Àkúrẹ́ ni ìyá mi o. But nǹkan tẹ́ ẹ sọ yìí, ẹlẹ́ẹ̀kẹta mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ṣé wọ́n lè ṣe nǹkan nílẹ̀ Yorùbá yìí tó lè against bàbá wa ní ìṣàṣà? Mo tún fẹ́ béèrè yẹn náà lọ́wọ́ yín. Ẹlẹ́ẹ̀kejì, ẹni 419, àwọn mélòó náà ṣe, mo rò pé ẹ sọ pé lọ́ọ̀yà ni ẹ ṣe lọ́ọ̀yà rí. Àwọn mélòó ni wọ́n gbá, báwo ni wọ́n ṣe gbá wọn? Kí lorúkọ àwọn tí wọ́n gbá yẹn? Ṣé lè present wọn tó bá tiẹ̀ dojú ẹjọ́? Ẹlẹ́ẹ̀kẹrin, ṣé Yorùbá dẹ̀ ní í ṣá? Ṣé ọmọ aládé ni? Tẹ́ bá jẹ́ ọmọ aládé original, ẹ ní fi program yìí ta bá Ààrẹ Gani Adams versus Olóyè Sunday Igboho torí pé ẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú ní nǹkan tí mo rí yín sí. Because kò sígbà tí Yorùbá Nation way forward ẹ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kẹ́ mọ̀ kinní kan, mọ́tò tó ti lọlẹ̀ ń ṣẹ́wọ́ sí tó tiẹ̀ ti ń dìbò ní passport. Ẹlẹ́ẹ̀kẹta, mo gbọ́ statement kan lẹ́nu yín, inú ọ̀rọ̀ yín náà ni màá ti máa mú. Ọmọ ní oníṣẹ́ tí ẹ̀rẹ̀ káfíń ẹ̀kẹ́ sí gọ́ọ̀mẹ̀lú yẹn we get nǹkan tí DSS ti ṣe àìdí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ dìde ẹ wá lẹ́fẹ́ ṣe rálì àbà mi ò gbé yẹ kó ti sọ̀rọ̀ yín kí wá ló yẹ ká ṣe? ọ̀tẹ̀lẹ̀ kó jọ sílẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe wálé ọ̀tẹ̀ kí ló dé tẹ̀lé dí ọ̀dọ̀ ọ̀hún ẹ̀dí ẹgbẹ́ òní ọ̀nà òsèlè kí ló dé tẹ̀lé mo fẹ́ béèrè béèrè kan wọ̀ wọ́n lẹ́ni tó bá máa gbùrù máa fà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀mí náà ní territory wọn ò lè máa ṣe nǹkan kí wọ́n let territory behind kẹ́ wá fìbí. Territory yín wo ǹjẹ́ lè ṣàlàyé fún wa? Ṣé wọn kárí yín àlọ́ǹgì mọ́ ní nǹkan tó jẹ́ ń ka yín lára báyìí ni? Àbí torí Olóyè Sunday Adéyẹmọ mo kọ́ fẹ́ kẹ́ mọ̀ kinní kan, Olóyè Sunday Igboho kọ́ ló gbé Yorùbá Nation lọ́wọ́ o. Kódà àwọn professors, àwọn èèyàn pàtàkì tán jẹ́ ọmọlúàbí kò yé torí pé Olóyè Sunday Igboho jẹ́ ọmọlúàbí náà tán wá rí pé ẹni yìí ó lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa náà ṣe pè wọ́n sínú ẹ̀. Ọ̀rọ̀ Fúlàní jíyàn gbé kò jáde nínú ìbínú tẹ̀ ń bí yìí o. Ọ̀rọ̀ ọmọ Dangote ń fi mọ́tò pààyàn òbí kò jáde nínú awuyewuye tẹ́ ń sọ yìí o. Ọ̀rọ̀ pé nǹkan wọ́n gógó nílùú ara ni àwọn tálákà kò jáde nínú kan. You are fighting for your own selfish interest. The second one ni pé ṣé Ọ̀nìrìṣà ever complain fún yín privately wípé conversation tó dánmọ́rán kò sí láàrin àwọn àti Olóyè Adéyẹmọ? Because ṣe rí àwọn nǹkan tẹ́ ń sọ tá a fi rẹ́rìn ló pọ̀ jù because you are a novice. Àwọn nǹkan tí ẹ mọ̀ irú èmi personally, Olóyè Sunday Igboho is my blood, is my baba, I love him. Ṣe rí èmi náà join struggle Yorùbá Nation on my own place. Kò sẹ́ni kankan tó ń fà sí Yorùbá Nation, kò sẹ́ni kankan tó ń fa gidi pé ẹ jẹ́ ká dọ̀dọ̀ lágbájá ká sọ fún rárá. Ẹ̀yin fún ara yín ti mọ̀ pé ìgbòmìnira ilẹ̀ Yorùbá ṣe kókó, everybody máa fi fọwọ́sowọ́pọ̀ láwa tá a mọ̀ pé àtòrí nǹkan kan wá bẹ̀. Mo rí pé ẹ ti ṣe program fún Bàbá Èkìtì, mo rí pé ẹ ṣe program fún Ọmọlúkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a kẹ́ ti ṣe program fún mi náà
mo mọ̀ pé máa láṣìírí mi lọ́wọ́ dáadáa bí èmi náà ń gba because the Yorùbá nation tẹ́ ń sọ̀rọ̀ pé àwọn ọlọ́pọlọ kìíní kan ló wà ń bẹ̀ yìí brother, and now Yorùbá nation tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí mò ń sponsor ara mi fún aggregating tí mò ń ṣe fún wọn, mi ní supporter kankan ní aspect Yorùbá nation, I don't have any supporter. So ta làwọn tẹ́ ń dárúkọ ní diaspora kí wọ́n gbowó kìíní kan tẹ́ ń dárúkọ yẹn, tẹ́ bá ti ń mention statement ẹ máa try láti máa proof evidence so that àwa máa lè gbẹ̀rí yín jẹ́ pẹ̀lú àwọn kan tẹ́ ń sọ yìí, because you are just talking, making noise for nothing. This noise is not for solution, it's just for kẹfì dà kan rú ní lójú tèmi. Torí mi rò pé Ààrẹ Gani Adams máa bẹ̀yìn níṣẹ́ tẹ́ ẹ ṣe yìí, ẹ ṣe iṣẹ́ kan síbí, mi rò pé tó bá jẹ́ báwọn ló bẹ̀yìn. ṣiṣẹ́ fún ìrẹ́pọ̀ ilẹ̀ kò tó jẹrẹ ṣé káwọn ọmọ máa kọ́ ìdásílẹ̀ lórí ayélujára ọ̀rọ̀ wo ọ̀rọ̀ wo ṣé káwọn ènìyàn ṣiṣẹ́ fún ìgbà ìgbádùn àwọn kò tó jẹrẹ Gani Adams bó ṣe wà yẹn Gani Adams kò sí àwọn ìlú ẹ̀rọ àwọn kìí ṣe bàbẹ̀ tó bá ní ẹṣin máa ń lò àwọn bàbá wọn kì í bá bẹ̀rẹ̀ tonight àwọn gbẹ́rẹ́ sí wọn OPC wọn OPC òbí wọn àwọn ìbá tá OPC wọn yẹn wọn oyin sí láàrin àwọn àmọ̀tẹ́kùn gan kẹ́yìn nínú ẹ̀rọ òwò dáadáa ọlọ́dẹ àti OPC wà ọlọ́dẹ àti OPC òwò dáadáa. ẹ̀gbọ́n ọ̀rọ̀ yìí ò bára mu kí lẹ mú tẹfí ń ṣàwọn program yìí, ta ni OPC, ṣé Ebira ni wọ́n ni Anambra náà ti kó àwọn OPC wá ni, ṣé Anambra náà ti kó Onitsha náà ti kó àwọn àmọ̀tẹ́kùn wá ni, àbí mi understand ta ló ń jẹ́ Yorùbá ta ló ń jẹ́ ọmọ aládé. Ìkan tó bá yẹ pé Ààrẹ Gani Adams ló rán yín, torí ẹ sọ statement kan bí ẹni ọ̀tẹ̀ ni olóyè Sunday Igboho fi kó Yorùbá nation jọ, which is olóyè Sunday Igboho kọ́ ló kó Yorùbá nation jọ. Ilé ìhun ṣèjà ẹ jẹ́ ká explain fúnra wa. Ẹlẹ́ẹ̀kejì, àwa tá a jẹ́ èèyàn olóyè Adéyẹmọ láti ilẹ̀ tí mo ti mọ Adéyẹmọ ló ti máa ń fún Ààrẹ Gani Adams ní respect pé bàbá mi ṣé ẹ mọ̀ pé odidi program bíi 6-7 ni mo fi kọ́ lórí Ìbà Gani Adams out lórí ọ̀rọ̀ pé kán ràn wá lọ́wọ́ kán bá wa dá sí kìíní táwọn èèyàn sọ pé àṣejù mi pọ̀ nígbà yẹn apọ̀ta pé wọ́n jáde òbọ̀ tí Ìbà Gani Adams fúnra wọ́n ṣe interview jáde wípé olórí ogun kì í ṣáájú ogun, nìkan tá a fi bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ nìyẹn. Wọ́n ní ẹnìkan máa wà lẹ́gbẹ̀ẹ́ bí ẹnìkan máa wà lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ àwọn máa wà láàrin pé ìgbà yẹn làwọn ṣẹ̀ṣẹ̀ tó lè jáde pé ṣé ìmọ̀ nǹkan tó ń jẹ́ ààrẹ ni, which is àwa ọmọ kéékèèké ká kọ́kọ́ jáde ná kó tó di pé àwọn ló yẹ ká dákẹ́ tí ò yẹ ká sọ̀rọ̀ wọn sọ ẹgbẹ́ gbági ní aspect ọ̀rọ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹ sọ̀rọ̀ lórí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ǹjẹ́ ẹ mọ̀ pé kí oyè yẹn tó kan Ìbà Gani Adams, ǹjẹ́ ẹ mọ̀ yín pé wájú olóyè Sunday Igboho lóyè ìgbà kọjá ṣá tó lóyè Sunday Igboho reject ẹ̀ wọn tó léèyàn sọ yẹn náà fún yín, àbí ó kọ̀ mọ́mọ́ ẹ kọ̀ mọ́mọ́ fẹ́ da ọkọ̀ rú, àbí wíwálé olóyè Sunday Igboho Adéyẹmọ tẹ́ ẹ̀rù pé wọ́n máa dé mọ́ ló ń kan yín lára. Ẹ jẹ́ ká mọ bí tẹ́ ẹ fì sí, tẹ́ ẹ bá dẹ̀ kí n ṣọmọ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ pé ẹ kí n ṣọmọ aládé ẹ kí n ṣara wa. Ọ̀ṣun state ni mí mo wà ní Yorùbá nation, ọmọ Èkìtì ni bàbá Bánjí Akíntóyè wọ́n wà ní Yorùbá nation, ọmọ Àkúrẹ́ ni ọmọ Lúkà wọ́n wà ní Yorùbá nation, mi mọ sáìdì títí yín, so ọmọ Àkókó ó wà ní Yorùbá nation, gbogbo wa nílẹ̀ Yorùbá a wà ní Yorùbá nation struggle pé ìyà pọ̀, ìyà tó ń jẹ wá la fẹ́ kọ̀, kì í ṣogun ọ̀tẹ̀ yín Gani Adams ìgbà kan àwòkàn tẹ́yìn gbé bọ̀ yìí ìyẹn kọ́ o. So ẹlẹ́ẹ̀kejì, tí èèyàn bá ti lè plan life rẹ̀ kò lè understand àti plan life ìlú o, nǹkan tẹ́ ń dá sí ó ju brain yín lọ. Iṣẹ́ tẹ́ ẹ kọ́ nídìí iṣẹ́ lọ́ọ̀yà bẹ́ẹ̀ ṣe sọ pé lọ́ọ̀yà ni ẹ kọ́ pé o, torí mi gan tí mi ì kọ́ṣẹ́ lọ́ọ̀yà tí n bá sọ̀rọ̀ níta máa defeat yín o, because ẹ kàn mú àtàmọ̀ ẹ sọ nǹkan tẹ́ bá ti mú ọ̀rọ̀ wá ẹ máa mú evidence ẹ̀ káwa lè máa gbẹ̀rí yín jẹ́, but all this is just noise. Ẹ mọ̀ pé mi ti bu yín o, tẹ́yìn bá ń claim pé ẹ lè sọ̀rọ̀ màá kọ́kọ́ fi tùbínú bí ṣe program ẹ wá pàdé ọ̀rọ̀ tó ju títí yín lọ, ó níbi tí mò ń bọ̀ mi nǹkan tí ì dé, wọn kàn fẹ́ wá sọ fún yín ni pé ẹ ṣe dúró ní ibi kí ilẹ̀ Yorùbá nífọ̀kànbalẹ̀, ẹ ṣe dúró níbi ìfọwọ́sowọ́pọ̀, ó ṣe jẹ́ pé bí ọ̀tẹ̀ lẹ́wà, ó ṣe jẹ́ pé bí àti dàkan rú lẹ́wà. Ìgbà tí olóyè Sunday Igboho tí mò ń ṣe yẹn kí ló dé tẹ́yìn ò bọ́ síwájú ká tẹ̀lé yín. Now màá wá challenge gbogbo ẹni tó bá ń complain fún yín pé wọn ò gbé issue Yorùbá nation yín gba ọ̀dọ̀ òun, ẹ sọ fún pé kó bọ́ síwájú àwa máa tẹ̀lé. Simple. Kò ṣe dandan kójú olóyè Sunday Igboho ló máa wà wájú. Olóyè Sunday Igboho kàn ń ṣe titi wọn as pé táwọn bá ṣe tí Fúlàní bá ṣe ń gbúrú àwọn wọn máa dẹwọ́lẹ̀ díẹ̀, táwọn bá lè dẹwọ́lẹ̀ a máa wá wọn bí tọ́wọ́ a máa lọ bá wọn. Ṣé ẹ rántí ìgbà àkọ́kọ́ tó lóyè Sunday Igboho ń di gbogbo ẹ̀ tán di àwọn ọmọ lẹ́yìn wọn lọ́nu gbó lọ lé Fúlàní. Ṣé ẹ mọ̀ pé bọ́n ṣe lé ní Ògùn náà wá lé l'Ákúrẹ́, ìgbà tó lóyè Sunday Igboho sí ilé tán lọ bombard Catholic Church, brother tó ń pariwo kí ló dé tẹ́yìn ò send àwọn èèyàn lọ kán lọ fèsì wọn, kí ló dé tẹ́ ìwà solution nígbà tẹ́ ẹ mọ̀ pé nìkan ò mọ̀ ṣe. Ó mà ṣe o, tí ráìsì bá ń pa òkúta ń ṣe ẹnu ọmọ aṣèrè ló yẹ kán ti gbọ́. Ẹ jìnnà sí nǹkan tẹ́ ń sọ ìfáàfà, nǹkan tẹ́ dá sí yóò ju ọpọlọ yín lọ, ó ju làákàyè yín lọ, ọ̀rọ̀ ìlú kò lè yé yín. Alákọ̀ọ́kọ́ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín, ṣe níyàwó sílé, ṣe lọ́mọ, ṣe control wọn dáadáa. Tẹ́ bá control wọn dáadáa, ọ̀rọ̀ kan tó ń pè ní ọ̀rọ̀ ìlú ó máa yé yín. Ìjagun gbàlú tàbí ìfètò gbàlú kì í ṣiṣẹ́ ọmọdé o, kò dẹ̀ ń ṣiṣẹ́ ọpọlọ kúkú, iṣẹ́ ọlọ́pọlọ pípé ni. Tó bá jẹ́ pé ẹ ń wò pé Yorùbá nation ṣe ń exist, báwo náà ṣe ń ṣe, torí ẹ ti pé bàbá yìí ló lè, ẹ ti pé wọn nígbà ẹ ti pé ẹ jẹ́ pé Nàìjíríà tó ń ta epo ní 1,000 naira ló lè,
dẹ̀ pé gbogbo Nàìjíríà tó ń ṣe nǹkan tí ò da sáwọn aráàlú mú wọn o, sọ̀rọ̀ sí wọn o. Ẹ mention Tinubu, ẹ mention ní ọ̀fífẹ́ láti against wọn. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìgbà tí election kù díẹ̀, bàbá mi Àjàní Muyideen Bello lọ bá olóyè Sunday Igboho pé kọ́jẹ́ kan dìbò, olóyè Sunday Igboho dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ ṣe báyìí, wọn ò dẹ̀ wá disturb yín nígbà tẹ́ dìbò. Ṣé àwọn lọ́wọ́ kọ́ sí wàhálà tó wà nílẹ̀ Yorùbá ni àbí báwo? Kí ni èébú yẹn kí ló fi jẹ́ ti olóyè Sunday Igboho gan ní gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀? Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin èèyàn, ẹ bẹ̀rù Ọlọ́run, kẹ́ mọ̀ nǹkan tẹ́ wọ́n máa sọ lórí social media. Mo dẹ̀ ti sọ fún olóyè Sunday Igboho náà, bàbá mi ẹ sinmi ara yín táwọn pípọ̀ ìbánáwọn ọ̀rẹ́dì àti bọ́ lóko ẹrù. Bàbá kan rò pé bí a mọ̀ ń discourage wọn, ara ẹ̀ lẹ́ ń wò yìí, ara ìlérí Ọlọ́run jẹ́ kan pa olóyè Adéyẹmọ ní July 1st yẹn. Bárakùnrin náà ṣe máa bọ́ síta wọ́n ṣe máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn ní pọ́lọ́ mú. Ẹ wá sọ̀rọ̀ lórí pé àwọn tí wọ́n dolóògbé nínú géèmù yẹn kí ni wọ́n ṣe fún wọn. Ṣé ẹ gbọ́ pé olóyè Sunday Igboho gbéjọba Nàìjíríà lọ lórí nǹkan tó ń ṣe fún wọn? Ṣé ẹ wá gbọ́ pé èmi kìíní ń ṣe July 1st fáwọn òkú ọ̀run fáwọn tí nǹkan ṣẹlẹ̀ sí táàdẹ̀ rí nǹkan gbà fún wọn ni? Torí yẹn náà á jẹ́ pé ojú lásán lẹ ní, ojú yín ò ṣiṣẹ́ tẹ́ ẹ bá ti rí gbogbo nǹkan yẹn. Torí a ti mọ̀ pé ṣẹ́yìn náà, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ṣẹ́yìn náà ti rí ìdí tí mo fi ń ṣe July 1st báyìí, a ti mọ̀ pé wọ́n máa padà fọ̀rọ̀ ibú wa lọ́jọ́ kan. Àwa náà ti mọ̀ pé wọ́n máa padà fọ̀rọ̀ yìí bú wa lọ́jọ́ kan gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé èébú kò ṣe ọmọ mi lára. I'm a sponsorer by myself to my Yorùbá nation. Ọ́fíìsì mi ni mo ti ń sọ̀rọ̀ yìí. Brother, tẹ́ bá sọ pé ẹ ní gbogbo nǹkan kan sórí social media lẹ ti máa sọ. Ẹ kárí yín. Ẹ ṣe transfer 20 million everybody náà ká tó mọ̀ pẹ̀lú owó lọ́wọ́. Ẹnu ò ṣe o. Ẹ kì í gbé kámẹ́rà àbí tẹ́ ti ń ṣe program yẹn tán. Bros ẹ gbé bí eléyìí. Ẹ wo ọ́fíìsì mi lẹ̀ ń wò, ẹ ti rí studio lọ́ọ̀kan yẹn. Ọ́fíìsì mi lẹ̀ ń wò yìí, mo dẹ̀ tún léṣẹ́ tó ti ń ṣe traditional soap tó ti ń ta ọṣẹ ta oríṣiríṣi brother. Ọ́fíìsì mi lẹ̀ ń wò, fọ́tò olóyè Sunday Igboho lẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn. Ọ́fíìsì tèmi lélẹ̀, mo dẹ̀ ti ní ti pẹ́ mi ò ṣẹ́ ni o. So ẹ má máa sọ̀rọ̀ pé ẹjọ́ ẹnìkan lẹ lówó lọ́wọ́, ẹ dákẹ́ jọ, ẹ dákẹ́ ń bẹ̀. Àwọn tó lówó jù yín lọ tán wá sórí social media wá pariwo wọ́n pọ̀. Ẹ ní sùúrù ara yín, gbogbo eléyìí tẹ́ ń ṣe láti dá nǹkan rú yẹn, tó pín ní ṣín ẹja orí èékánná pẹ̀lú ariwo tẹ́ ń pa ẹ̀. Solution ni kẹ́ ẹ mú wá tá lè fi tètè bọ́ lókè ẹrú. Stop making noise, ẹ jọ, please abeg, stop making noise. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.